a máa kú dédé àsìkò yìí ọlọ́run yóò fi ìgbà yìí rọ̀ wá lọ́rùn àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. lónìí ti ṣe ọjọ́ jímọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká sí omi tútù mu ká rẹ̀ gbẹ à ń bọ̀ náà. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun ló ti pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu wípé ó yẹ kó gbájúmọ́ ìṣòro tó ń bẹ ní orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ àti ní àsìkò tá a wà yìí ọ̀nà tí ó gbà láti gba orílẹ̀‐èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn àjàká ìṣòro èyí tó kọ́ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́rùn òun ló yẹ kó wà lóòkun àyà Tinubu o yàtọ̀ sí ètò ìbò gbogbogbò ọdún 2027 èyí tó ti ń roko rẹ̀ sílẹ̀ láti àsìkò yìí. Àtíkù Abubakar tó sọ̀rọ̀ náà látẹnu ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Àtíkù eyín ọ̀gbẹ́ni Frank Shaibu èyí tó gbé ọ̀rọ̀ náà jáde lásìkò tó ń fi èsì sí ọ̀rọ̀ kan eléyìí tí Nyesom Wike tó jẹ́ alákòóso olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá tó sọ wípé oníjàkulẹ̀ ní Àtíkù wọn ní fún ní tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ tí ó bá fi dọdún 2027 ó ní láti ìgbà tí Àtíkù ti ń gbégbá ìbò kò sí ìgbà kan eléyìí tó fi wọlé o èyí tí ó jẹ́ pé Àtíkù Abubakar náà tóun náà dá èsì padà wípé Nyesom Wike tó jẹ́ alákòóso olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní kì í ṣe ọmọ ọkọ ọmọ àlè gbáà ni o látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tí Wike ti sọ tó sì ń kó gbogbo rẹ̀ jẹ o ó ní báyìí àti Nyesom Wike àti Bọ́lá Tinubu lòun ní ọ̀rọ̀ bá sọ ó ní ọ̀rọ̀ 2027 kọ́ ni ìṣòro tó ń bẹ nílẹ̀ yìí nítorí pé bí igi bá wólégi o tó kéré là á kọ́kọ́ yàn ó ní wọ́n sì ní ọdún mẹ́ta síwájú láti fi ṣe ètò ìṣàkóso sáà àkọ́kọ́ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ ní orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ àìríjẹ àìrímu ọ̀wọ́n gógó oúnjẹ ètò ààbò ọ̀rọ̀ epo àti àwọn ìṣòro míì eléyìí tó ń la ilẹ̀ Nàìjíríà kọjá ó ní nǹkan tó yẹ kí Tinubu ó gbájúmọ́ rèé kó sì wá gbogbo ọ̀nà tí ó gbà láti lè yọ Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn làásìgbò eléyìí tí Tinubu kó ilẹ̀ yìí sí o gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti sọ ọ̀rọ̀ náà. ẹgbẹ́ òṣèlú tuntun yínrínyínrín kan rèé eléyìí tí wọ́n pè ní Allied Conservative Congress ACC àwọn mà ní wọ́n ti ní bí ààrẹ Tinubu fẹ́ bókọ̀ tí ó bá fi dọdún 2027 àwọn yóò yọ Tinubu kúrò lórí ipò pẹ̀lú ètò ìbò bí ẹni yọ jìgá kúrò lẹ́sẹ̀ ni. ẹgbẹ́ òṣèlú tuntun yínrín náà tí wọ́n ṣẹ̀ ká aṣọ lójú rẹ̀ nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ẹgbẹ́ òṣèlú ọ̀hún ACC àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ náà lásìkò tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún eyín Alhaji Muhammed Lawal tó ń gbé ọ̀rọ̀ náà bó sóde òun ló sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ti tó sọ báyìí àsìkò ti tó ó ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti bọ́ kúrò nínú àjàgà òfìnkìn èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó orílẹ̀-èdè yìí sí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó ní tí ó bá fi di ọdún 2027 ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣetán láti yọ ààrẹ Tinubu kúrò lórí ipò pẹ̀lú ètò ìbò àti ìfẹ́ ará ìlú eléyìí tí àwọn gbéwọ̀ ni yóò yọ Tinubu o pẹ̀lú wípé púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n ti mọ inú kòkò tí wọ́n fẹ́ da ọ̀run lásì ojú wọn sì ti là wọ́n ti mọ bí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ó ní gbogbo wọn ló ti mọ ọ̀nà àbáyọ sí ìṣòro lélẹ́yìí tí wọ́n mọ̀ pé ẹgbẹ́ òṣèlú náà òun ni ó yọ Tinubu kúrò lórí ipò nígbà tí àwọn yóò gba ìjọba lọ́dún 2027 tí Nàìjíríà yóò sì padà bọ̀ sí ipò kúrò nínú kòtò àjálù èyí tí ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu tó kò sí o.
ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin kan ẹni ọdún 28 eyín Samuel Ani eléyìí tí wọ́n ní ó hùwà kòtẹ́kàn pẹ̀lú ọmọdébìnrin ọmọdún 14 èyí tó fi tìpátìkúùkù já iyàrá ọmọdé ọ̀hún tó sì tún fún ní oyún o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí aṣojúkọ̀ròyìn ilé-iṣẹ́ wa èyí tó tọpinpin ọ̀rọ̀ náà jẹ́ lábọ̀wí lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí wípé lọ́jọ́ Wednesday tí í ṣe ọjọ́rú ọjọ́ àánú ní nǹkan bíi aago 2 ọ̀sán òun ni wọ́n ní ọ̀gbẹ́ni Samuel ó ní àjọṣepọ̀ ní tìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin náà tí wọ́n sì ká wọn mọ́bẹ̀ èyí tó jẹ́ wípé ní ọwọ́ kan ni wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ o nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá tó ń ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn sọ wípé ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní bàbá ọmọdébìnrin ọ̀hún tí wọ́n forúkọ bò láṣìírí ń ló ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Wọ́n ní pẹ̀lú àyẹ̀wò tí wọ́n ṣe fún ọmọdébìnrin ọmọdún 14 ọ̀hún fi wọ́n wípé ọmọ náà ó ti fẹ́ra kù tó ti ní oyún èyí tó túmọ̀ sí wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Samuel yóò ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà. Wọ́n ní ọmọ ọ̀hún ló ti wà nílé ìwòsàn fún ìtọ́jú èyí tó péye látọ̀dọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n sì ti ní ọ̀gbẹ́ni Samuel Ani òun ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá fún ìwádìí. Wọ́n ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí lórí ọ̀rọ̀ rẹ̀ ni wọn yóò taari ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ láti jẹ́ kí ilé ẹjọ́ ṣe ìdájọ́ lọ́nà tó bá òfin mu. Ènìyàn kan rèé ọlọ́kadà kan ohun màánú ló ti jọ́lọ́run ọba nípè ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o. Ọlọ́kadà ọ̀hún èyí tó ẹnikẹ́ni ò mọrúkọ rẹ̀ òun nìkan tìkálára rẹ̀ lọ́ní ó ní ìjàmbá ọ̀kadà náà lẹ́gbẹ̀ẹ́ títì èyí tí wọ́n sì ti gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń wà nínú àtẹ̀jáde tó jáde ní olú ilé iṣẹ́ ẹ̀ṣọ́ àwọn aláàbò ààbò ara ẹni làbò ìlú NFCDC ẹ̀ka lulé iṣẹ́ wọn tó wà nílùú Òṣogbo olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ àjọ ọ̀hún eyín Kẹ́hìndé Adélékè tó gbé bóde ló sọ di mímọ̀ wípé nígbà tí wọ́n ń ṣe ìwọ́de lọ́bọ̀ òun ni wọ́n rí òkú arákùnrin náà tó ń ti ọ̀kadà rẹ̀ èyí tí wọ́n gbà wípé ó ní ìjàmbá ọ̀kadà ní tí wọ́n sì ti gbé báyìí. Wọ́n ní ẹnikẹ́ni kò tí ì mọrúkọ rẹ̀ ṣùgbọ́n ìwádìí lọ ni ó ti bẹ̀rẹ̀ sí ní lọ láti lè mọ̀ bóyá wọn yóò mọ àwọn ẹbí ará àti ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní ènìyàn náà tó jẹ́ wípé ìwádìí eléyìí tí wọ́n sì ṣe ó fi hàn wípé ìpínlẹ̀ Kwara lápá òun ló ti wá o tó sì jẹ́ wípé látàrí ìrìn àjò yìí òun ní ẹ̀mí rẹ̀ ló bá lọ lójú òpópónà ọ̀hún pẹ̀lú ọ̀kadà rẹ̀ èyí tí wọ́n rí ní ẹ̀gbẹ́ òkú rẹ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò. Ìjọba ìlú ló ń tẹ̀
fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin tàkasùfé eyín Daniel Anídùgbẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Kiss Daniel, òun mà ń ló ti sọ̀rọ̀ kan wípé ní báyìí àyè ti ṣí sílẹ̀ láti lè gba àwọn akẹgbẹ́ òun mọ́ra kí wọ́n jọ kọ orin pọ̀ èyí tí wọ́n ń pè ní kòlábò nínú àwọn orin eléyìí tóun fẹ́ gbé bòde. Kiss Daniel tó sọ ọ̀rọ̀ náà wípé ó tiẹ̀ ti sú òun pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn gbàǹkangbìn orin lòun máa ń gbé jáde o látòrí wojú ẹ̀. Bákan náà ó kọ bùgá, ó kọ tuẹ̀tuẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orin eléyìí tó ti gbé bòde tó sì jẹ́ pé àwọn orin ọ̀hún ló ń lalẹ̀ wò bí òṣùmàrè lójú ọ̀run láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ o. Ó ní ní báyìí kóun má dàbí aládàjẹ àti ẹni tó ya ohun sí ara rẹ̀. Ó ní òun ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú iṣẹ́ orin kíkọ kí wọ́n jọ máa kọ orin pọ̀ kó má jẹ́ wípé òun nìkan. Gẹ́gẹ́ bí Kiss Daniel ti sọ̀rọ̀ náà èyí tó fi sórí ìkànnì ayélujára tó ní lọ́wọ́ tá a wà yìí ilẹ̀kùn ọ̀gbagadè ló ti ṣí sílẹ̀. Ó ní àwọn olórin akẹgbẹ́ òun lóbìnrin lọ́kùnrin ẹ máa retí ìpè òun yóò bẹ̀rẹ̀ sí ní máa pè yín lọ́kọ̀ọ̀kan ìjèjì táwọn yóò jọ máa wọnú yàrá ilé iṣẹ́ ìpò orin pọ̀ táwọn yóò máa gbọ́ orin tó dùn sétí gbọ́ àwọn ènìyàn. Láìpẹ́ yìí ni Kiss Daniel àti Adékúnlé Gold ni wọ́n jọ gbé orin kan jáde eléyìí tí wọ́n pè ní Tọ̀nàpaná o. Ó ní kékeré sì lè yé òun sì ń mẹyẹ bọ̀ lápò ni ẹ ti nàjú bí dúdú àbí funfun ni o. Ó ní tóun bá dé tán orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáláyé o wọn yóò gbà wípé Kiss Daniel ọ̀kan gbòógì tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn òǹkọrin tàkasùfé ni gẹ́gẹ́ bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní àti gbọ́ wa. Ire ayọ̀ kò ní fi lé wálẹ̀. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.